wo ìdí tí Sheikh Gumi tó ṣe ń pè fún bíbá àwọn agbébọn ṣe ìpàdé. Lópin ọ̀sẹ̀ tó mọ̀ kọjá yìí, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló máa ń sọ wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n fi ọwọ́ òfin kí wọ́n fi mú gbajúmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Ìsìláàmù ní Sheikh Ahmad Mahmood Abubakar Gumi lórí bí wọ́n ṣe ní ó mọ̀mọ̀ nípa ìkọlù àwọn agbébọn tó máa ń wáyé lemọ́lemọ́. Sheikh Gumi fúnra rẹ̀ ó mà ti sọ wípé ẹ̀rù kò mọ̀ bá òun. Ó ní bí ìjọba bó tilẹ̀ mú òun fún bíbá àwọn agbésùmọ̀mí ṣèpàdé tó bá ti jẹ́ kí àlàáfíà kó lè jọba ilẹ̀ òun wá, kò mọ̀ sí wàhálà kankan o. Tá ò bá gbàgbé, ọ̀pọ̀ ìgbà ó ní Gumi ló mà ti pè fún kí ìjọba kó bá àwọn agbébọn ṣe ìpàdé. Ó ní èyí nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò, yàtọ̀ sí kí ìjọba kó máa fi ipá kó máa fi kojú wọn o. Nígbà tó ń ṣàlàyé bó ṣe nira tó láti rí àwọn agbébọn náà láti rí wọn bá ṣèpàdé, èyí tí Sheikh Gumi tó mà ti ṣe rí, ó ní ewu kékeré kọ́ ni àwọn máa ń là kọjá o báwọn bá wọgbó lọ láti rí wọn. Lójú òpó Facebook rẹ̀, Gumi mà sọ wípé àwọn tó ní kí ìjọba kó mú òun kò mọ nǹkan kan bí àwọn agbébọn tó ń dààmú ìlú náà ni. Bí wọ́n bá mọ ewu tí a máa ń dojúkọ láti rí àwọn agbébọn yìí, wọ́n á máa yìn mí ni dípò bí wọ́n ṣe tẹ́ńbẹ́lú wa o. Bẹ́ẹ̀ ni àáfàá Gumi mà wí lórí ìdí tí ọ̀rọ̀ àwọn agbébọn bó ṣe máa múmú láyà rẹ̀ lọ́pọ̀ ìgbà. Sheikh Gumi ṣàlàyé pé àwa èèyàn àríwá ní ọ̀rọ̀ yìí má kàn jù, àwa ni wọ́n sì ń ṣe ìjàmbá fún jùlọ. Wọn kò jẹ́ ká lọ sóko, wọ́n sì tún lé àwọn mìíràn kúrò ní ìlú wọn o. Fún ìdí èyí, a kò lè káwọ́ gbéra ká máa wò bí a bá ń wòran, a kò ṣe ohun tó tọ́ fún ìlú wa àti ìjọba ni o. Nítorí ẹ̀ ńlá ṣe máa ń wọgbó lọ pẹ̀lú àwọn iṣẹ́ ìjọba, ṣùgbọ́n àwọn èèyàn kò mọ̀ pé à ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ni o. Nítorí ẹ̀ ló ṣe ń jọ bí ẹni wípé à ń bá àwọn agbébọn dòwò pọ̀ lójú wọn. À ń gbìyànjú láti fi àṣìṣe wọn láti fi hàn wọ́n ni, ká sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ nígbà tí a ti mọ̀ pé wọn kò ní ẹ̀kọ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni Sheikh Gumi máa ṣàlàyé bí ìṣòro àìsí ààbò yìí yóò bá wá sópin ní Nàìjíríà. Gumi máa sọ ọ̀nà àbáyọ sí ojú òpó Facebook rẹ̀. Ọ̀nà kan ṣoṣo láti fi òpin sí ìgbésùmọ̀mí ó ní láti kọ́ àwọn agbébọn náà lẹ́kọ̀ọ́, ká fi ìgbàgbọ́ ká fi kọ́ wọn pẹ̀lú ìrètí ohun rere. Kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó bá a dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú àtàárọ̀, Ọlọ́run ọba rèé yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.